ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò lórí Orísun tẹlifíṣọ̀n. Mo lérò pé ẹ̀ ń bá mi fọkàn bá lọ. Gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ darapọ̀ pẹ̀lú wa lórí ètò lẹ́ni. À ń sọ̀rọ̀ pé kí ni nǹkan tó yẹ kí àwọn ọkùnrin, kí ni nǹkan tó yẹ kán rí, kí ni nǹkan tó yẹ kán wò lára obìnrin kó tó di pé wọ́n gbé wọn sílé gẹ́gẹ́ bí ìyàwó. Àti ẹ̀yin ọkùnrin náà kí ló fà á? Kí ni nǹkan tó yẹ kẹ́ rí gangan lára obìnrin kó tó di pé máa sọ pé no, obìnrin ó máa jẹ́ ìyàwó mi. Àwọn àlejò mi méjèèjì Bona àti Enitan ní àlejò. Wọ́n kì í ṣe tọkọ-tìyàwó. Mo dẹ̀ ń sọ eléyìí fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ darapọ̀ pẹ̀lú mi lórí ètò. Brother mi, ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan. Ẹ jọ̀ọ́ kẹ́ tó tẹ̀síwájú. Okay. Ó ní ìbéèrè kan tí fẹ́ béèrè lọ́wọ́ yín. Lọ́wọ́ mi. No, as in nínú nǹkan tá ti kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan. Okay. Ó ní nǹkan tí ẹnìkejì mi sọ. Ó ní kí òun tó lè fẹ́ kóun tó lè yan ọkọ. Òun gbọ́dọ̀ ti wàṣọ ìpè ni ẹ ó jẹ́ èèyàn kan tó yẹ pé ó máa ní ọjọ́ iwájú tọ́jọ́ iwájú ẹ̀ dàbí nǹkan kan. Mo fẹ́ jẹ́ kí ẹnìkejì mi kó tan ìmọ́lẹ̀ sínú báwo ni a ṣe lè mọ̀ pé òkè ọkùnrin tí mò ń tẹ̀lé lọ́wọ́ yìí o ọjọ́ iwájú ẹ̀dá. Ẹ ṣe wọ́n ní ṣé àwòràwọ̀ nìyí ṣé ẹ̀yin gbé jígí àbí ẹbí ẹni ṣe tẹtoscope ni ṣe ẹ̀yin dókítà alábẹ́rẹ́ nu ilé jàre ṣe tẹtoscope ni àbí teroscope àbí teriscope kí lẹ máa ń lò jàre ẹ sọ fún mi. Well, inú mi dùn for question. Sherry, one thing tí àwọn obìnrin máa ń ní ni wípé most of obìnrin wọ́n máa ń tètè yóò fẹ́ wọn kì í lè study ẹni tó yẹ kán fẹ́. In the sense that téèyàn bá ń bọ́kùnrin move, number one, as a lady tó bá wà in a relationship kí ọpọlọ ẹ kó ṣe kíni kó máa ṣiṣẹ́ because it's an everlasting thing. You must be intelligent. Má jẹ́ kí ìfẹ́ kó wọ̀ ẹ́ lórí. Secondly, tó bá rí ọkùnrin yẹn tó bá wá ti mọ̀ wípé eléyìí number one tó bá jẹ́ student bóyá ó ń lọ sí school and all that. Number one, study ẹ̀ dáadáa. Mọ irú ìwà tó ń wù bóyá ó mú iṣẹ́ yẹn lókùnkúndùn. Nípa ọ̀rọ̀ ẹnu náà ó determine because kò sí ni ẹni tẹ́ bá ń bá move ó lè máa sọ pé how I wish tí n bá dẹ̀ ti graduate o in fact mo gbọ́dọ̀ lọ ṣe masters mi PhD mi because I must aim higher. Ẹ mọ̀ ọ̀rọ̀ ẹnu determine because as obìnrin òkànlé ní àmúlò yóò fẹ́ I love you pé gbogbo ẹ̀ kó má tẹ̀ wá wò tó bá tún wá jẹ́ ni tó ń kọ́ṣẹ́ number one kò ní fẹ́ base lórí nǹkan tó mọ̀ á tún fẹ́ ṣe kí ni kó tún lọ learn more about that thing. Ẹni sùúrù. Okay. Ṣé ti rí àwọn ọkùnrin? Kò ṣe pé mo pick anything from nǹkan tí ẹnìkejì mi sọ. Ṣùgbọ́n ipe a máa wo ọ̀rọ̀ ẹnu ẹ̀. Mo fẹ́ lọ ṣe masters. Mo fẹ́ lọ ṣe kí náà wo kẹ̀. Ata ni ò mọ tí wọ́n ṣe fi master tó wà gbọ́rọ̀ tó wà ní lárí. Kí náà kẹrin ọsẹ́ nu kan wà tì. Àwa tí ẹni sùúrù asọkùnrin. No, ẹni sùúrù. Wọ́n ní àìmọ̀yàwó tó bẹ̀rẹ̀. Ọkùnrin ni mí. At least ìgbà kan ti wà rí tó jẹ́ pé mo ti gbéyàwó sílé. Mo mọ àwọn itú tí a ti pa nígbà náà. Káre gbàgbà. A lè sọ ọ̀run, a lè sọ ipòkè ọ̀run tẹ̀ ń wò yìí o, tó bá sì wọnú yàrá mi wá bá. Inú yàrá mi ló wà. Ọ̀run wà nú yàrá mọ́. Mo lè pretend bí ẹni pé èmi mo serious jù nílé ayé just for ẹni tí mo ń fẹ́ láti make sure pé mo gbé lórí ọ̀tà. Ọ̀tà bíi dé dénúlé because tábà ti wá kí òjé bọ olóòṣà lọ́wọ́ ó wá fún bá ńlá ẹni tó lè bọ. Tó bá sọ pé òun ò ṣe mọ́kọ́ fóun lọ́wọ́ bàbá wa ti yá òun kọ́. Ṣé ó wá jẹ́ good record fóun náà? Ṣé good record ní fóun náà? Kò lè jẹ́ good record fóun náà. So ṣẹ́tìrì tí ọkùnrin tí obìnrin ọdọ́ ṣẹ́tìrì in fact tí wọ́n bá tọrọ ọlọ́kọ̀táyà àbí kí náà kẹ́ tó bá fẹ́ èèyàn gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run. Ṣé àṣà? Tí o bá follow àzìn bóyá ẹni tó ń gbàdúrà déédéé tó ń tà ti fi ọ̀rọ̀ lọ àwọn pásítọ̀ àbí nǹkan kan ṣètìlí ó pè ju ká máa sọ mò ń wọ ẹ̀rọ ẹnu ẹ̀ mò ń ṣe kí náà porúkọ ẹ̀ because ṣètìlí à ń pa irọ́. Wọ́n ní èèyàn kú ní ẹ̀ pa irọ́. Wọ́n lè pa bótó ọkùnrin ló sọ bẹ́ẹ̀ mi kan gbogbo ẹ̀yà àgbàlagbà tẹ́ jókòó nínú ilé. So ká má fi ọkàn ká má gbé ọkàn lórí pé nǹkan tí lágbájá bá sọ àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn ìyẹn lásán ò lè determine bóyá ẹni tó ní future ni àtàwọn ò lè fẹ́ parọ́ tọ́ra jẹ. Sure kò lè determine mo ń try láti sọ wípé number one náà bóyá mi ìfikún tẹ́lẹ̀ number one as gẹ́gẹ́ bí obìnrin tó mọ̀ wípé marriage tó ń wò yìí o fẹ́ ní happy home you must be a prayer lady
a prayerful one, in the sense that kó fi ìrìn àjò ẹ lé Ọlọ́run lọ́wọ́. Bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀tàn lóòótọ́ ọkùnrin ẹlẹ́tàn wà. Ṣùgbọ́n tó bá dì lóòótọ́ ọkùnrin ẹlẹ́tàn wà, wọ́n pọ̀. In fact, wọ́n pọ̀. 95.5. Gbogbo àwọn obìnrin náà ní lọ́wọ́. Ẹ má sọ pé 95 point. Tó bá sọ pé 99.9 ṣá, bóyá ẹyọ kan tó kù lèmi ṣá. Ọwọ́ ìyàwó yẹn láti máa bẹ̀rẹ̀. Ìyàwó wọn jẹ́ fún wọn lulẹ̀ ṣé lóòótọ́ ni. Ṣé ìgbà tó bá wọn bọ̀ lóríṣun wọn wá straight àbí kí wọ́n kọ́kọ́ yà sí gbòmí pé báwo ni ìjọba tó yà lóríṣun. Ṣẹ́rí, òótọ́ ni. Obìnrin tó bá jẹ́ wípé ó ń rìn nínú Ọlọ́run tó dẹ̀ ń gba àdúrà. Ọkùnrin tó bá fẹ́ yẹn á sọ pé Ọlọ́run tí ẹ fi bí ọkùnrin ṣe jẹ́ hàn. Bó pẹ́ bóyá tó bá ti ń gbàdúrà, in fact Ọlọ́run á fi nǹkan kan hàn yálà lójú ohun through Allah or anything. A ṣe kò bá pẹ́ tó ti ń pretend, ó máa ṣe nǹkan kan tó yẹ kó fi máa kàrẹ́ǹdà dẹ̀ lọ́jọ́ kan. Ẹgẹ́ tí kan tí mi ṣe aláti sọ. So nǹkan tí mo sọ earlier wípé obìnrin gbọ́dọ̀ wà intelligent. Ṣẹ́rí most obìnrin, sorry to say, most wa ọpọlọ wa bí ẹja ni, because tó bá ti mú wa tá bá ti yóò fẹ́ báyìí àti yóò fẹ́ dànù yẹn. Kí ló máa ń fà táwọn obìnrin fi máa ń yóò fẹ́ ẹni àfáwọn ọkùnrin náà? Ó yá ẹ dáhùn. Kí ló máa ń fà tí àwọn obìnrin fi máa ń yóò fẹ́ ẹni àfún ẹ̀yin ọkùnrin? Agọ̀gàn àbí? Kò ṣe pé obìnrin gọ̀, ṣùgbọ́n bí Ọlọ́run ṣe ti dá obìnrin. Òun ló fà á. Wọ́n ń ṣe èèyàn kan tó jẹ́ pé báwo la a máa sọ pé wọ́n weak. Wọ́n ní ohun èlò aláìlágbára ni wá, ẹgbà mi. Obìnrin weak. So ọkùnrin tí ọkùnrin bá fẹ́ try ti wú obìnrin àbí ó máa try àti kọ́kọ́ study irú ẹni tí obìnrin náà jẹ́. Á wo ọ̀nà tí wọ́n ẹ̀dẹ̀ mẹ́ pé obìnrin wọn like afẹ́ ayé. Kì í ṣe gbogbo wa. Àwọn tó like afẹ́ ayé pọ̀. Ṣé afẹ́ ayé lẹ́yìn fífẹ́ ìyàwó yín? Kò ń ṣe afẹ́ ayé. But at least à ń sọ ẹ̀mẹ́ pé nísìnyí à ń sọ on the average. A sọ yìí pé bóyá gbogbo obìnrin pápátá ló ṣe kí, but naturally obìnrin wọ́n jẹ́ kí náà porúkẹ́, wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé tẹ bá bà wọ́n jẹ́ pẹ̀lú gift and other things in fact orọ́dẹ̀ lobìnrin like jù. Àti ẹnu tó dùn. Àtẹnu tó dùn. Tẹ bá fi ẹnu. ṣẹ́ẹ̀rí bọ̀dá bọ́yẹ bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan sí gbogbo àwọn obìnrin. Ẹ̀gbọ́n wọn dẹ̀ sọ̀rọ̀ sí àwọn obìnrin báyìí lójú yín ẹ̀dẹ̀bẹ̀. No disagree, because number one kò ń ṣe all obìnrin. Ṣẹ́rí one thing ni wípé obìnrin bá ṣe wà yìí, wọ́n kàn máa ń sọ wípé àtètè yín yóò fẹ́. Truly we are a weakened vessel. Ọkàn wa soft tó yẹ pé that's why so many ladies. Òun ló fà á tí Ọlọ́run fi tètè máa ń gbàdúrà àwọn obìnrin ju ẹ̀yin ọkùnrin lọ torí pé ọkàn wa soft. Tá bá kúnlẹ̀ tá bá bẹ Ọlọ́run lórí nǹkan kan, Ọlọ́run tètè máa ń gbọ́. Ẹja mi bá parọ́. And also again, mo fẹ́ kí kinní kan yẹ yín gẹ́gẹ́ bí obìnrin tó bá really love ọkọ ẹ̀, tó bá kúnlẹ̀ láti gba àdúrà, tó ní ìfẹ́ ìjìnlẹ̀ ìfẹ́ tòótọ́, àdúrà yẹn máa gbà. In the sense that we women, a máa ń tètè tá bá nífẹ̀ẹ́ nǹkan yìí àti nífẹ̀ẹ́ nìyẹn for life. Ẹgẹ́ tí kan tí mi try láti sọ, lóòótọ́ àwọn obìnrin míì lè wà tẹ bá nífẹ̀ẹ́ nǹkan ẹ ti nífẹ̀ẹ́ for life. Yeah, láti ọkùnrin ẹni sùúrù. Kò ṣe obìnrin o. Òun náà ni mo sọ. Àwọn obìnrin tó jẹ́ pé wọ́n lè ní boyfriend bóyá bíi 10. Àwọn míì wà bẹ́ẹ̀. Tó jẹ́ pé bóyá ọwọ́ ilé lọ ti ń gbowó ata, ọwọ́ ilé lọ ti ń gbowó gàrí. Àwọn míì wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n tẹ bá tún wá find out reason táwọn yẹn fi ń ṣe bẹ́ẹ̀, ó máa ní ìdí kan. Ó lè jẹ́ wípé wọ́n ti love up rí. Tó jẹ́ pé ni ẹ wá ṣe kíni, ó break out wọn yálà yà wá pé ó yá àsìkò rẹ̀ mi gan máa revenge mo tiẹ̀ wá lójú àánú mọ́ sìn. Ṣẹ́rí we ladies kò ń ṣe wípé kò ń ṣe gbogbo obìnrin náà ló wicked, nǹkan kan ló máa ń sún. Ẹ mọ̀ ẹlòmíì débẹ̀ láti lè ṣe nǹkan tó yẹ pé kò yẹ kó ṣe. Ẹgẹ́ tí kan tí mi try láti sọ. So we ladies máa ń sọ wípé tábàlà nífẹ̀ẹ́, a máa ń nífẹ̀ẹ́ gan. Wípé àdìsọkùnrin wípé mo dẹ̀ love ẹ. Nǹkan yẹn làwọn ọkùnrin míì wá ń lò as an advantage láti rí pé ó kú ti nífẹ̀ẹ́ mi. Mo lè ṣe ní àwòsí mẹ́rin, mo lè ṣe gbá, mo lè ṣe bá. Á dẹ̀ máa dùn bẹ́ẹ̀ pé èmi lágbáyé báyìí ṣe sí kinní kan. From there nínú 14 àti táyà kan bá bírèkì á kù 13, táyà kan bírèkì ó kù 12, ó bírèkì títí gbogbo àfùgbà kò lágbo náà wá ṣe kí àwa jẹ́ àgbọ̀ dájú. Yóò dà fún yín. Gbogbo ẹ̀yin tẹ̀mí nínú ilé ẹjẹ́ ká lọ sílé agbára. Tí mo bá padà dé, wọ́n ní tí obìnrin tó bá ní ọkàn 14, tó bá ní heart 14, tí brother kan bírèkì kan ọkùnrin á kù 13, tó bírèkì kan á kù 10, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ á kọ̀ di 10, á di 5, á di 2, á di 1. Tó bá ti dé wà báyìí ó di àgbo dájú ọkọ ẹ ti di òkúta yẹn ṣé lóòótọ́ ni. Yeah, this is ó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé ẹ̀ka lọ sílé agbára. Tí mo bá padà dé, àtẹ̀mí àti àwọn àlejò mi lájọ máa wọlé dé. Kí ni àwọn nǹkan tí ó yẹ kí gbogbo wa mọ̀ láàárín ara wa kó tó di pé a fẹ́ra wa sílé? Ẹ kú dédé àsìkò.